Surprise! Surprise, baby! Surprise. Báwo ni? Àárọ̀ tí mo ní mú ń jáde yẹn. I actually went to airport to pick her. Sister mi ni mo lọ pick me by but surprise mo plan láti ṣe fún ẹ. Bẹ́ẹ̀ni. Surprise mo plan láti ṣe fún ẹ. Ó jáde kó lé láàárọ̀. Ó wọlé dé nsì. Ó gbàlejò wá ká mi mọ́lé. My sister. Ó gbàlejò wá ká mi mọ́lé. Ó sọ fún mi pé yóò ń bọ̀ náà. Ó kọ lọ de gbàlejò wá bá mi mọ́lé. Ṣebí lálejò. Ibi lálejò. Àǹtí mi tí bá yín rí ẹni sùn mi kò kàn tó wà lè kò tí kàn yín ara kò yín. Ìyọkọ ẹ̀. Àní kò tí kàn yín. Okay. Dúró náà. Ìwọ lọ jáde kò dédé gbé wá ká mi mọ́lé. Torí kí ni? I'm your husband. Ìgbà yẹn kọ́. Last time I checked, I still remain your husband. Who does that? Right to nínú ilé ìwọ̀n lèmi náà nínú ilé yìí. Ṣé bẹ́ẹ̀ ṣe ń bí nìyẹn? Ṣé mo ní láti gbàṣẹ́ lọ́wọ́ kí n tó mú sister mi wọlé sí? Ó máa gbàṣẹ́ lọ́wọ́ mi ni o. Ṣe fún ẹ náà. No. Surprise kí ni? Èèyàn gbé láti Nàìjíríà. Kọ́ ra flight ticket. Wọ́n tó gba visa ra flight ticket. Wọ́n di ẹrù. Wọ́n gbé ẹrù wá ká mi mọ́nú ilé. Ó dẹ̀ bá mi sọ anything. Ó dẹ̀ fi ìpè kí n Tó bọ̀. bá jẹ́ pé bóyá oúnjẹ tó máa jẹ àbẹ́ everything, mo ready láti san gbogbo It's not even about the money. It's not about the money. You know I work. I'm a career woman. So wọ́n lọ mi ṣẹ́. Má bàbí sọ, wọ́n ní sẹ́lù tèmi náà. Wọ́n ti plan àwọn kan tí wọ́n fi Kò sí wàhálà. Ẹ jẹ́ kí mi gbé àti kò tí kàn yẹn wò mo ní àwọn ọ̀rẹ́ tó bá ti mọ̀ kó o fẹ́ kí n dó sínú ilé yìí èmi lọ́rẹ̀ẹ́ ń lu ìtẹ́mi lè gbé lọ́dọ̀ ẹ̀ tó bí mọ̀ pé ọwọ́ ìyàwó ẹ̀ ló ti máa ń gbàṣẹ kò tó o lè decide on your own. Tí o bá yẹ sister mi stay nínú ilé yìí, ó lè jẹ́ nǹkan ìlú máa jẹ́ end to this relationship. whatever, I don't give a okay, yes, You don't. yes, Really? yes, yes, whatever, ẹ ká sọ bàbá, ẹ ká sọ sà, ó bá sún mi o, ọkọ mi ni ó jí jáde láàárọ̀ yìí, ó náà ń bọ̀ ó dẹ̀ lọ, ìgbà tó bá dé máa ń gbà surprise, àmì ìjọba sáré ọgọ kọ mi pé bóyá ó sì ra mọ́tò fún mi làbúrò àyìn kankan fún mi pé bóyá ó kọ̀ fẹ́ surprise mi, ó bá dẹ̀ mú wọn náà dé, ó bá dẹ̀ rántí. Sister mi ni wọ́n o, my blood sister. Ó ṣàkó ẹ jẹ́ kí n sọ̀rọ̀ ó dẹ̀ wọnú ilé ó dẹ̀ mú sister wọlé kí ló dé ó ní surprise òun àwọn ọmọ ọgbẹ́ ní airport tó fi gba visa tó fi ra flight ticket tó fi wọnú plane ó bá mi sọ anything ó wá dídé mú ọ wọlé ìsìn wá sọ báwo tí ẹ fún ọ tí ẹ consider mi náà kó tí ẹ bá mi sọ pé a fẹ́ gbàlejò ẹ máa dáná o máa lọ́bi iṣẹ́ mo máa ti fún mi sílẹ̀ máa lọ́bi iṣẹ́ o máa ṣe gbá máa ṣe máa ti prepare tí wọ́n sílẹ̀ o kò dédé gbé ọ̀wà ká mi mọ́nu ilé o wá sọ pé kí n máa bí ẹ mọ́ wọn. ètò sọ fún mi sí ni pé ọ̀wà àwé àpé sísẹ̀ náà. àtọ̀ who does that? ìjókòó tá ó dàbẹ̀. Ṣé mo ní láti gbàṣẹ́ lọ́wọ́ ìyàwó mi kí n tó mú sister mi wọlé yìí? Surprise! Mo tún sọ fún pé mo ready. There are more expenses. This is America. And then Two to become one. Èrè wọn pé kan tó sọ ìbò yẹn. Ẹni tí tó bá fẹ́ ṣe ó jẹ́ kó o sọ fún ìyàwó ẹ ọ̀sẹ̀ méjì ọ̀sẹ̀ mẹ́ta ẹni báyìí ń bọ̀ níbi tó jẹ́ kàwú ẹ bàbá yín kò gbọdọ̀ wá sí Amẹ́ríkà. Ẹ wọ́n ní bàbá mi o. Kí ni bàbá mi o? Àti ẹni sì orí yóò dá orí yóò pé ẹ ní làkàjọ inú yín bu ẹ̀rọ ọ̀hún sa. Títorí pé àwa ní Amẹ́ríkà ní ìsìn ká má mọ ohun tó tọ́ mọ́ ìwọ́rí àwọn ọ̀yà ọkọ ẹ oníwọ́n láti gba àyè lọ́wọ́ ẹ̀ kó tó di pálẹ̀jù wa. Olèlégbọ́n ọ̀ká mi wọlé náà. Ẹgbẹ́ ṣe ń báyé jẹ́ yóò dáa. Ṣé ọ̀dẹ̀ gbàrẹ́ ẹ̀ ní ọ̀dẹ̀ gbàrẹ́ ẹ̀ wọ́n ọ̀dẹ̀ ṣé ọ̀pẹ láti kẹ́tọ̀ lẹ́jọ́ nínú. Ẹyin bá sọ right to be husband. Àlejò má lè wà àlejò. I say what? Àlàkà yìí wà lẹ́nu tí. I say what? Ẹ dàgbà ẹ̀ dàgbà ọ̀dànù lápò tẹ̀ fún wọn níta. Kọ́mọ tẹ̀ fẹ́ ní where's my phone? Tó bá ṣé tó ta ló ṣe yìí? Ṣé tó ta ni? Akẹ́kẹ́ ni kó bá gbọ́. Àwọn èèyàn jẹ́ kó jẹ́ pé tí ò tọ́ ló ṣe. Èdè tó tí ò tọ́ ló ṣe. Ẹgbẹ́ mi ṣé ti ní máa ń wọ̀n ẹ̀dẹ̀ ọmọ tẹ̀lé sí i. Àgbà òtí ni ẹ. I don't care. Tó bá yẹ kó